Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ o, wọ́n ní àǹtí wa wọ́n ló sọ fún kábíyèsí pé òun kọ́ ni kábíyèsí rí ní inú bedroom wọn o. Ẹ rántí pé kábíyèsí ní àwọn rí àǹtí wa láàrin òru tó wọ inú bedroom wọn. Wọ́n dẹ̀ ní gbogbo ilẹ̀kùn wà ní títì. Wọ́n ní kò dẹ̀ sí ẹni tó lè wọ bedroom kábíyèsí àfẹn tó bá ní fingerprint. Wọ́n ní ṣàdédé ni kábíyèsí lajú láàrin òru náà rí àǹtí wa tó wà ní ibi ìgbèrí kábíyèsí tó ń dúró tó ń wo kábíyèsí. Ní kábíyèsí fò dìde ni wọ́n ní kí ló ń wá ṣe, kí ló ń wá nínú bedroom àwọn, báwo ló ṣe wọlé. Wọ́n ní kó sọ̀rọ̀. Wọ́n nígbà tí kábíyèsí pé gbogbo àwọn security guard wọ́n ní wọ́n wọlé, wọ́n ní wọ́n rí, wọ́n ló ti disappear. Wọ́n nígbà tí kábíyèsí tún sùn, wọ́n ló tún wá. Wọ́n ní kábíyèsí tún rí. Wọ́n nígbà tí kábíyèsí wá ń súnmọ́, wọ́n ló wá ń sá sẹ́yìn. Wọ́n ní kábíyèsí ń súnmọ́ àti mú gist wá fún yín. Wọ́n ló wá ń sá sẹ́yìn. Wọ́n ní eventually ìgbà tí kábíyèsí máa fi ní káwọn pe security guard wọn wípé kán tún wá wò, wọ́n ló ti disappear. Wọ́n ní bọ̀kó tó disappear òun sọ fún kábíyèsí pé òun fẹ́ bá wọn sọ̀rọ̀ ni. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní àǹtí wa ní òun kọ́ ni kábíyèsí ń rí, wípé ẹni tó ń ṣiṣẹ́ yẹn òun ni àǹtí wa ó ní àǹtí wa ló wá ń pa idán yẹn nínú pálásì kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípasẹ̀ politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́, ìgbà tí kábíyèsí pé àwọn security guard tán tún wọnú yàrá, wọn ò tún rí ẹni náà mọ́. Wọ́n ní ṣùgbọ́n àwọ̀ àǹtí wa òun ni wọ́n rí nínú yàrá wọn. Ṣùgbọ́n nǹkan tó ṣe ni láàánú òun ni wípé ìgbà tí wọ́n máa bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí, wọ́n ní àǹtí wa ní òun kọ́ ni kábíyèsí rí o. Wípé àǹtí wa wípé òun ló ń gbé àwọ̀ òun wọ̀ wá bá kábíyèsí. Wípé ẹnìkan ló ti máa ń ṣe bẹ́ẹ̀ o. Wípé ṣé kábíyèsí rántí ìgbà kan tó ní èèyàn kan wá máa ń wá sínú yàrá òun. Wọ́n ní àǹtí wa ni. Wípé ìgbà tóun bá dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe wàhálà àti tóun bá bẹ̀rẹ̀ sí í fa wàhálà àti tóun, kéèyàn kankan kó má bá wọn bẹ̀bẹ̀ o. Ẹ̀yin náà mọ̀ wípé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú pálásì kábíyèsí. Tí kábíyèsí dẹ̀ ń gbé ìgbésẹ̀ láti jẹ́ kí àwọn olórí kan kúrò nínú pálásì kan lọ sí ilé tí wọ́n rà fún wọn. Nítorí pé kábíyèsí ní àwọn fẹ́ ní ìsinmi. Àwọn fẹ́ ṣe ọba lórí àwọn ará ìlú táwọn jọba lé lórí. Wípé èní ìjà ọ̀la ẹjọ́ ni ọ̀rọ̀ àwọn olórí yìí. Wípé ó ti tojú sú àwọn. Wípé kí wọ́n kó lọ sí ilé èyí tí àwọn rà fún wọn so that àwọn á lè sinmi. Àwọn á lè ṣe ọba lórí àwọn ará ìlú tí àwọn jọba lé lórí. Àwọn dẹ̀ fẹ́ kí ìyàwó àwọn
kí ó padà wá sí inú palace pẹ̀lú ọmọ àwọn. Ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi ti sọ fún kábíyèsí pé àwọn ò lè bá àwọn olórí yìí gbénú palace nítorí wípé àwọn ò fẹ́ wàhálà. Jẹ́jẹ́ àwọn làwọn máa ń lọ. Àwọn ò lẹ́mìí ẹjọ́, àwọn ò lẹ́mìí àròyé. Gbogbo nǹkan táwọn gbé dání ó pọ̀. Ó ju káwọn máa fi ayé àwọn rojọ́ lọ. Ẹ̀yin èèyàn lé. Ẹ dẹ̀ mọ̀ pé bí àwọn olórí yìí ṣe ń ṣe yìí, bí ìgbà tó ń lé ejò síra wọn ni o. Táwa ló máa la ojú rẹ̀ sílẹ̀ kí ó máa rí gbogbo irú àwọn ìwà báyìí. Ìtorí ẹ̀ ni kábíyèsí fi ní kán kó lọ sí ilé tí àwọn rà fún wọn. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly nìyẹn. Wọ́n ní àǹtí wa ní òun kọ́ ni òun wá sí inú ìyẹ̀wù kábíyèsí o. Wípé òun ò mọ ẹni tí ó jẹ́, wípé ṣùgbọ́n wọ́n ló àtàkì pé àǹtí wa òun ló ń ṣe iṣẹ́ yẹn. Bí a ṣe gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé la ní ká mú wá fún yín. A dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúrótì yín, fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share gist wa. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Ilé àti ọ̀nà yín kò ní dojúrú o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.